báyìí ni Abdulrahman ọlọ́pàá Ìbàdàn. Báyìí ni Abdulrahman Afsọ. Báyìí ni báńkọ àáfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́ mẹ́fà. Abdulrahman àáfà Abdulrahman Afsọ ara bẹ́ẹ̀ kọ́ àáfà Abdulrahman Afsọ ọlọ́pàá Ìbàdàn ilé ẹjọ́. Gbogbo bó ṣe ewu rẹ̀ kó rí èyí tá a bá kọ́kọ́ mú àti èyí tá a bá mú gbẹ̀yìn ẹ má má ìdíwá bá a ṣe mu ní tá a fẹ́ lò ní kẹ́ bá wa mú. Ẹ kálẹ́ káàbọ̀ Oríyọmí Hamzat lórúkọ mi. Update àti ọ̀rọ̀ díẹ̀ tí mo kàn fẹ́ ká kíyèsí tí ẹ bá fura sí báwa ṣe máa ń ṣiṣẹ́ tiwa. Àwa jẹ́ ẹni tí kò mọ̀ ṣe rárá tó jẹ́ pé tá a bá ti jáde báwo kan ṣe fẹ́ gbọ́ wa làwọn kan fẹ́ wo ibi tá a kù sí. Pàápàá jùlọ tó bá ti jẹ́ ẹni tó yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, ìgbà míì ẹlòmíà fẹ́ máa jáde láti sọ nǹkan míì tó yàtọ̀ sí tọ́pọ̀lọpọ̀ èèyàn ń sọ. Kì í ṣe pé ẹni ẹ̀ ò ní làákàyè, kì í ṣe pé kò gbọ́n, kódà ẹ má wo ẹni ẹ pé ò mọ nǹkan tó ń ṣe o, ó mọ ohun tó ń ṣe. Ẹni tó bá ń wò bíi pé kò mọ ohun tó ń ṣe, ẹni ò mọ ohun tó ń ṣe, nítorí pé ó ti rí attention tó fẹ́ mú. Tó bá dẹ̀ rí attention yẹn mú yóò jẹ lọ. Tó bá dẹ̀ jẹ lọ bó ṣe fẹ́ jẹ lọ yẹn, in tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ tá à ń fà kò kàn, in tó fẹ́ rí òun ló ti rí yẹn. Ẹ wá jẹ máa mú ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì. Ènìyàn ni wá ká tó di mùsùlùmí, ènìyàn ni wá ká tó di kìrìsìtẹ́nì, ènìyàn ni wá ká tó jẹ́ ẹlẹ́sìn ìbílẹ̀ lẹ́pẹ́ lọ́dọ̀ yín àbí ẹlẹ́sìn àbáláyé. Anything tẹ bá pè ẹ má mind bí mo ṣe pé ènìyàn ni wá ká tó jẹ́ gbogbo nǹkan tá a jẹ́. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ pátá, èmi fura pé ẹ̀tàn pọ̀ ju òdodo lọ. Mo fura pé ọ̀tọ̀ ni nǹkan tá à ń sọ, ó fẹ́ yàtọ̀ sí tó ṣẹlẹ̀ díẹ̀. Àwọn tí kìí ṣe mùsùlùmí tí wọ́n ń bú àwọn àfáà, alákọ̀ọ́kọ́ ni pé ẹjẹ́ akọ́ gbà pé ẹnu wọn gbà o lákòókò yìí o, nítorí pé ẹni tí ó dáràn tá à ń sọ yìí àáfàá láàpẹ òun náà. Irú àkókò yìí sì ní ẹnu wọn gbà láti sọ gbogbo tí wọ́n bá sọ. So gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ àáfàá lákòókò yìí, àti èmi ni o àtàwọn yòókù tó bá ń sọ̀rọ̀ ni o, mi ì fẹ́ kẹ́ ẹ kọ́kọ́ mú ọ̀tá lákòókò yìí rárá, nítorí pé ibi tọ́rọ̀ yìí wà lónìí ẹ̀yin lẹ gbé e débẹ̀ látàná. Àrò tẹ́ ẹ dá ìlàjọ ń rẹ̀ o. Ìyẹn fún ẹ̀yin àfáà tí wọ́n mọ̀ bú, àtàfáà tó súnmọ́ lọ́hùn, àti èyí tí ń ṣe irú tọkùnrin ṣe, àtàfáà lóòótọ́, àti àfáà Facebook, àtẹ̀ntí ò tẹ́pẹ́ ògùn nìkan lọ́mọ̀, àti dárídárí, àti torítorí, àti ra orí, gbogbo ohun tí ń jà àfáà pátápátá. Ẹ dákun o, lọ́wọ́ tá a wà yìí, this is our trial period. A dẹ̀ láti face ẹ̀. Bó o láṣẹ wá face ẹ̀. Ní tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀yìn ni pé àfáà mọ̀ tí ń jáde pọ̀ lórí ọ̀rọ̀ yìí.
a máa appreciate bẹ́ẹ̀ ṣe ń jáde gbogbo tẹ́ ẹ máa ń sọ a máa nífẹ̀ẹ́ sí gan ṣùgbọ́n ìbéèrè mo fẹ́ bi yín o ṣé ẹ rò pé bá a ṣe ń jáde yẹn só lè change ojú tí wọ́n fi ń wò wá ṣá ẹ lọ pa dandan ni o ẹ gbọ́dọ̀ pa ni o ọmọ burúkú ni o kì í ṣàfáà o kì í ṣe kinní kan o èmi kàn fẹ́ béèrè ni o so change ojú tí wọ́n fi ń wo àfáà generally because mo rò pé gbogbo wa ti shift the venue of our lecture from where it ought to be to the social media now àti pàtẹ sórí ẹ̀ báyìí òun ló kù tá à ń ṣe even ẹni tó máa ń wá bẹ̀ tẹ́lẹ̀ àti ẹni tí òun wá bẹ̀ tẹ́lẹ̀ ìdí mi wá fẹ́ bí yín ni pé ṣáájú ọ̀rọ̀ Abdulrahman yìí sà kó tó di wípé Abdulrahman dáràn gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí my apology no apology to this gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde pátápátápátápátá mi yọ ẹnìkan lẹ̀ àti ìwọ tó o tún fẹ́ jáde ẹ bá mi yẹ conscience yín wò what has been your contribution to the society nínú ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media nínú tẹ́ ń kọ́ àwọn ọmọ kéwú yín nínú ìtẹ́ ń sọ ń gbangba àti tẹ́ ń sọ ń kọ̀rọ̀ what has been your contribution how did you contribute to this society contribution yín positively ni àbí negatively ipa tẹ́ ń kó láwùjọ ẹ jẹ́ tó sọ bẹ́ẹ̀ yẹn kí n sọ ní Yorùbá ipa tẹ́ ń kó láwùjọ nínú àwọn ọmọ tẹ́ ń kọ́ ń kéwú ipa kírù nǹkan tó ṣẹlẹ̀ yìí kó má fìdí múlẹ̀ ní àbípa kírù nǹkan báyìí ó máa ṣẹlẹ̀ lẹ́ ń kó association ẹ̀yà alálàáfáà lóríṣiríṣi torí ẹgbẹ́ ọ̀rẹ́dẹ́gbẹ́ alálàáfáà ti wà ẹgbẹ́ àjọké onílé kéwù kan náà ó ti wà ẹgbẹ́ àjọǹgbàdúgbò alálàáfáà ó ti wà kí ni àwọn ìtẹ́ máa ń preach nínú ẹgbẹ́ yín yẹn èmi ti rí àsàlátù kan tó yẹ pé béèyàn bá fẹ́ lọ bẹ̀ ńgbà kan tí ó bá wọ tó fine tàbó ní fóònù tó lé lọ́wọ́ kò ní lọ àwọn èèyàn ń gbàwìn fóònù torí pé wọ́n fẹ́ lọ àsàlátù mo mà àsàlátù yẹn mi ní sọrúkọ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ inú yín náà sì mọ̀ tó yẹ pé show off là ń lọ sí ń bẹ̀ show off sí èmi ti rí mo rá àsàlátù yẹn mo dẹ̀ mọ́ mo mọ̀ gbà yẹn ṣùgbọ́n gbogbo ẹ̀yin àfáà tẹ̀ ń jáde yìí mo fẹ́ kẹ́ ẹ yẹ conscience yín wò before now ẹ̀rí ọkàn yín kọ̀rọ̀ jìgúnjìgún nínú yín ipa wo lẹ kó láwùjọ ṣáájú àkókò yìí bóyá nínú Islam ni o bóyá nínú Kristẹni ni o bóyá nínú ẹni tí ò ṣe kankan ni o bóyá ìjọmọnìyàn lọ́sàn-án ipa wo lẹ kó ṣé àwọn ọ̀rọ̀ tí ń jáde lẹ́nu yín ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí mọ́ ṣẹlẹ̀ ni àbí ọ̀rọ̀ kírun tó ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ lẹ́yìn ń sọ ṣáájú àkókò tó ṣẹlẹ̀ yìí torí pọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ti ń jáde lónìí ọmọ pé ọ̀ràn Abdulrahman tó dá yìí òun náà ó pín bẹ́ẹ̀ níwájú Ọlọ́run yes ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ọmọ pé òun ó pín bẹ́ẹ̀ o ìyí tí ó sì jẹ́ kẹ́ ẹ mọ̀ pé ẹ pín bẹ́ẹ̀ ni pé ẹ máa tóbi jù láti bá sòdodo ọ̀rọ̀ ẹlòmíì ó kàrámà ara ẹ̀ ju bí ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ ṣe pera ẹ̀ lọ òun gan tó ń gan bá dé kọ̀rọ̀ tó bá láǹfààní tó lẹ́rìí ọkàn yẹ inú rẹ̀ wò yọ mọ̀ pé òun ti kúrò lójú ọ̀nà gangan ojú ọ̀nà ànábì Muhammad sallallahu alaihi wasallam yọ mọ̀ pé òun ti tàsé agẹrẹ látàrí sísàyàn lásàfẹ́ kú kíkìyàn lákìfẹ́ pa mímọ̀ ràn yàn pé yàn ní tí ò jẹ́ ó ti jẹ́ kíkọjá ààyè oríṣiríṣi kó wọlé sí wa lára gbogbo àti wá di authority àti di authority a bọ́ sórí social media a máa sọ̀rọ̀ a gbé fatuwa kalẹ̀ a kàn make sure pé lónìí o I want to convince people ṣé wọ́n rán yín sẹ́ kẹ́ ẹ̀ confuse wa àbí kẹ́ ẹ̀ convince wa lónìí I want to say something tó fi jẹ́ pé wọ́n wò mí wọ́n àmọ́ wò pé kí ló ṣẹlẹ̀ ṣe àfáà nìyẹn
ẹ̀yẹ̀ mi yín wò èèyàn kan fẹ́ ṣe wáàsí àmọ́ ibi tí ń bọ̀rọ̀ lọ o ìgbọ́tán o ṣùgbọ́n tó kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ni pé Islam faramọ́ oògùn owó ṣíṣe ó wá fẹ́ mọ̀ ó padà tú o ní ewu nǹkan bẹ́ẹ̀ yẹn lọ jìnnà but ní tó fi bẹ̀rẹ̀ yẹn gan sọ́bálà àkáì mu sọ́bálà àkáì àfáà mu forget about every other thing tó bá sọ pẹ̀lú ẹ̀ ó ti ń sọ pé Islam faramọ́ oògùn owó ṣíṣe ṣé n tó fẹ́ tú yẹn sóògùn owó ni torí níbi tí ń bá lọ wọ́n dákọ̀ àwọn àfáà ńláńláńláńlá ó wá fẹ́ sọ pé bóyá mímọ́ tọ́jú ọmọ ọlọ́mọ lògùn owó mímọ́ ṣe pé òyìn lẹ́kọ̀ọ́ lògùn owó mímọ́ ṣe dáadáa lògùn owó is that ògùn owó tí wọ́n bá ní làákàyè tó fi gbé kalẹ̀ dáadáa so ó ti ṣe ìgbéléwọ̀n làákàyè ẹni tí ó gbọ́ wípé yóò gbọ́ yé àbí pé ìdánilójú wo ló ní pé ẹni tí tó wá gbọ́ ẹ tẹ́lẹ̀ tó yẹ kó ti ń ronú pé òun fẹ́ ṣiṣẹ́ láabi tẹ́lẹ̀ ṣùgbọ́n tó wá láǹfààní àti wábi lẹ́kṣọ̀ rẹ tó wá gbọ́ ẹ ó sì gbọ́ ẹ lérèfé ọlọ́run ọ̀kadàrà kó gbọ́ ẹ délẹ̀ jọ́ torí ọlọ́run ipa kí ni o ti fi yẹn kó láwùjọ iṣẹ́ kí ló rán wá sí rẹ ní déédéé àkókò yẹn. èèyàn alálàáfà èmi tí máa tẹnu máa tipẹ́ pé ibi tá a dé lórílẹ̀‐èdè yìí inú àwọn tí wọ́n bí kódà kan tó bí olóṣèlú mi ilẹ̀ yìí aṣáájú ẹ̀sìn wa tá à ń pẹ́ aṣáájú ẹ̀sìn tá a kó àlámọ̀rí wa lé yín lọ́wọ́ tá a nígbàgbọ́ nínú yín bíi pé kò sí nǹkan kan mọ́ jù yín lọ ó sì bàjẹ́ débi pé ẹlòmíì kò ka ìrun kíkí kún mọ́ kò ka àwẹ̀ gbígbà kún mọ́ kò ka sàká yíyọ kún mọ́ kódà kó lówó tí ó fi lọ sí àjì yóò kọ́kọ́ rán àáfàá rẹ̀ lọ toró nígbàgbọ́ pé àáfàá ń lọ lọ́run kékeré pẹ̀lú ipò tí wọ́n wá fi yín sí yẹn sà ẹ jọ̀ọ́ torí ọlọ́run kí ni ipa tẹ̀ ń kó láwùjọ ẹ̀ ń fọ àwùjọ mọ́ ni ẹ̀ ń ṣàtúnṣe àwùjọ ni abẹ́ ń ba àwùjọ jẹ́ ṣé ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ba àwùjọ jẹ́ ni àbó tún àwùjọ ṣe ọ̀rọ̀ mélòó lè ń bá wa sọ gan nípa abitá-dé sí kọ̀ǹpíà pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ ń bá wa sọ nípa abitá wáyé nípa tí ó tán tẹ́ntì ìsáfà gan tọ́mọ̀ pé yóò tán ibo kí ni ẹ kọ́kọ́ bí ẹ̀mí yín náà ṣe bẹ́ẹ̀ jáde báyìí ẹ̀ ń bọ́ Abdulrahman ṣé ẹ mọ̀ pé ilẹ̀ train Abdulrahman ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ló fi ọ̀rọ̀ ẹnu ìṣe yẹn ń ga ṣé á rí mi èmi mo wà ń bẹ̀ àwa náà ti dóde lónìí o àwa náà ti kọ́lé báyìí o àwa náà ti lówó báyìí o a ti kọ́ àṣẹ báyìí o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ló jẹ́ pé nípa ìwà tẹ́ ẹ wù yẹn ẹ ti kọ́ millions of Abdulrahman ẹni sì ń pa mí ó dẹ̀ jọ mí lójú mo dẹ̀ ń wò pé àwọn èèyàn dẹ̀ wọ́n dẹ̀ ń kálárìrì pé Abdulrahman ó pààyàn kan ṣé ẹ máa dúró ọmọ èèyàn tí àwọn èèyàn wọ̀nyí ń pa lójúmọ́ ṣé ẹ máa dúró àwọn èèyàn tí àwọn aláàbọ̀ ẹ̀kọ́ yìí àwọn tí wọ́n ń sáré ayé yìí ṣé ẹ máa dúró àwọn èèyàn tí wọ́n ń pa lójúmọ́ àfi kẹ́ ẹ bọ́ sí orí afẹ́fẹ́ kẹ́ ẹ máa yàkàyàkà ara yín kẹ́ ẹ máa bú bàbá ara yín kẹ́ ẹ máa bú àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n ti ṣe tí wọ́n ti lọ kẹ́ ẹ máa fọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí wọn nínú kòtò kí sì ọ̀rọ̀ wo lẹ wá fi ránṣẹ́ gan kí sì lọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ọ̀rọ̀ wo lẹ sọ náà ẹ̀ ń tú èdè elédè èdè tọ́lọ́run ọba àlekè ọlá tó gbọ́lá fún èdè lárúbáwá tọ́lọ́run gbé ọlá fún ṣe bédè ọ̀nà ẹ̀ lẹ́ ń tú fún wa àbí ṣé ọlá tọ́lọ́run wá gbé fédè yẹn ṣé ilẹ̀ yìí gbé fún èdè yẹn ọlọ́run sì gbọ́lá fún èdè yẹn nítorí pé èdè tí òjíṣẹ́ náà wọ́n ṣàṣàlà ń sọ èdè ibi tí wọ́n ti bí i ni torí pé ó sì tẹ̀lé àṣẹ àti ìlànà ọlọ́run ni ǹjẹ́ yín wá tẹ̀lé àṣẹ àti ìlànà yẹn ẹ̀yin kọ́ lẹ kọ Kùránì náà ẹ̀yin kọ́ lẹ kọ àdìsí náà kí n lọ látàgbé fún yín síbi kẹ́ ẹ tú fún wa ni ká dẹ̀ bá yín lójú ọ̀nà tó tọ́ ẹ̀yin àtàwọn ọmọ yahoo ẹ̀mọ̀jọ́ ń du girlfriend ni ẹ̀mọ̀jọ́ ń dulẹ̀ tí wọ́n rà ni ẹlòmíì inú yóò mọ̀ sí kankan má ṣojú sí ọmọ yahoo lọ àmàláàfà tó yẹ kó mọ̀ specialize lórí yahoo mọ̀ ni àmọ̀mọ́ tí ń jẹ́ yahoo plus àmọ̀mọ́ original yahoo
àmọ̀mọ́ wákàtí ẹ mọ́ dápẹ́ ni ọba wa gbọ́sẹ̀ lọ́wọ́ yín tí ò padà wá dọ̀ yín mọ́ nígbà tí iṣẹ́ bá dáhùn àmọ̀mọ́ wákàtí ẹ̀ ń dá fún wọn. Irú ọ̀sẹ̀ wo ni? Irú iṣẹ́ wo ni? Iṣẹ́ gbígbóná. Iṣẹ́ gbígbóná. Iṣẹ́ kíkọ̀bẹ́ gbóná bọnú ná yọ pẹ̀lú gbígbóná porúkọ olóko sí àgùntàn àbẹ́wúrẹ́ àbí nǹkan fìdú lọ́rùn. Ṣé torí pa kàn dákẹ́ kò tẹ́ wa lọ́rùn? Àwa ìsáàfà ṣùgbọ́n mùsùlùmí ni wá. Ìsì máa bà wá nú jẹ́ kí ẹnu àbùkù ọmọ kan ẹ̀sìn wa kó sì máa kan àwọn àgbàlagbà. Kéèyàn má já àfà gan kó jágbàlagbà ẹni àpọ́nlé ní ẹ̀ṣẹ̀ ni àrífín ẹ̀ṣẹ̀ ni àtẹ̀mẹ́rẹ̀ ẹ̀rẹ̀ fọwọ́lẹ́rán gbọ̀ngàn dẹ̀ bàjẹ́ tán. Kò sì wá sẹ́nìkan tí ò lè yọ sùúrùtì ètè tí ò lè bu yín bu wá anyhow bó ṣe wù ní ìsìn why gbogbo yín wá ń jáde. Kí lẹ̀ ń jáde fún? Kí lẹ̀ ń jáde fún? Sómi ló yẹ jáde. Oníkọ́lọ́ yẹ kẹ́ jáde náà. Oníkọ́lọ́ yẹ kẹ́ jáde. Ó ti yẹ kẹ́ jáde before now. Gbogbo jáde yín tẹ̀ ń jáde kí ni. So Abdulrahman ní ìsìn tí ọ̀nà máa kéwù. Ṣé ọmọ kéwù ẹnìkan kọ́? Ṣé nǹkan kọ́ ní ẹjọ́ ń lò dé bàndírì? Ṣé àkọ́kọ́ ní ẹjọ́ ń lò dé gbogbo ẹ̀? Àwa lè bára wa sọ̀rọ̀ ń kọ̀rọ̀ mọ́. A lè ṣàtúnṣe ara wa ń kọ̀rọ̀ mọ́. Gbogbo òdi ara wa láwa máa fẹ́ ta lójoojúmọ́. Àmọ́ bá ṣe bọ́mọ ìyá wa wí mọ́, àmọ́ bá ṣe bàgbàlagbà wí mọ́, àmọ́ bá ṣe bọ́mọdé wí mọ́, àmọ́ bá ṣe bẹ́lẹ́kọ̀ọ́ wí mọ́, àfẹ́kọ́ bára wa wí mọ́. Àfáà mi náà bọ́ sórí social media yóò rí òdodo ọ̀rọ̀, yóò sá make sure pé òun sọ̀rọ̀ yẹn lọ́nà tí yóò fi táwọn èèyàn tí ó wò wọn ó fi pọ̀ tí ò ní fi ní fẹ́ sẹ́yìn yóò sá máa pẹ́ sọ yóò máa pẹ́ sọ àní mọ ibi tá a kà wọ́n sí mọ́ àní mọ ibi tá a pè wọ́n mọ́ kí wọ́n lè máa pẹ̀lú mi léèyàn rẹ ní ọkàn máa sọ oríṣiríṣi àwa sì fọ́ lẹ́ra máa wò yín àwọn ìkúkú sáfà àwa kan sẹ́sìn tiwa ni àwọn ìsáfà ṣùgbọ́n jẹ́ bí yín sà ẹ̀yin àfáà wa kí ló kùnà kí la fi mọ bàbá wa bàbá Kamal kí la fi mọ bàbá wa bàbá Lágége kí la fi mọ bàbá wa Lágbàjì kí la fi mọ bàbá wa Lámúnigun àti àwọn bẹ́ẹ̀ kí la fi mọ bàbá Lánàṣẹ kí la fi mọ iná kojú tàná kí la fi mọ iná gbogbo àwọn àfáà ńláńlá kí la fi mọ bàbá wa Haruna kí la fi mọ wọn ṣe bí ká sọ ọ̀rọ̀ ká bẹ lóhùn kó sì gbàdúrà ní bóyá ìwà mọ̀ ẹ jẹ́ rán yín létí kì í sọ ọtọmátìkì ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lóhùn rárá nǹkan kan ló sì sọ wá di ká máa wádọ̀ yín pé ẹ bá wa bẹ lóhùn ẹ jẹ́ ń tú ṣe rí bí ẹni tó lọ lé skul bó ṣe lọ kọ́ ẹ̀kọ́ èdè òyìnbó tẹ́ni tó lọ skul lọ kọ́ ẹ̀kọ́ èdè Yorùbá tẹ́ni tó lọ French skul tó ti lọ kọ́ èdè French bẹ́ẹ̀ ni ẹ̀yin náà kọ́ èdè Lárúbáwá. Lárúbáwá is a language attached to because òun ní iyì ju ọ̀pọ̀lọpọ̀ lọ nítorí pé èdè yẹn ni wọ́n fi kọ Al-Qur'an èdè yẹn lẹ́ẹ̀ sì fi kà á ilé fi tú fún wa èdè yẹn torí pé ẹ̀yin lè kà dáadáa ẹ lè tú fún wa àwa nígbàgbọ́ wípé gbogbo ibi tí wọ́n ti ṣàdúrà ń bẹ̀ ẹ mú èdè yẹn ẹ fi bẹ lọ́hùn number one a nígbàgbọ́ pé ẹ̀yin tó ẹ̀ka tó yé yín yẹn ẹ tó ti súnmọ́ Ọlọ́run ju àwa lọ nítorí pé àwọn ìgbàgbọ́ wa nìyẹn ó lè má ra ètò nítorí pé a mọ̀ pé ẹ̀yin lẹ́sẹ̀sẹ̀ ń tú fún wa ẹ̀yin lẹ́ introduce ẹ̀ fún wa wípé fún yín láti mọ̀ dé level yẹn àwa gbé yín sípò onímọ̀ pé ń tẹ́ ẹ mọ̀ yẹn o yóò lápa lára yín yóò jẹ́ kí ẹ jìnnà sí gbogbo tẹ́ ẹ ní á jìnnà sí yóò jẹ́ kí ẹ súnmọ́ gbogbo tẹ́ ẹ ní á súnmọ́ gbogbo nǹkan ayòyò yín ayé tí máa sọ̀yàn di èrò ẹ̀yìn níwájú ká ṣe tọlọ́run
ẹ̀yin lẹ sọ fún wa pé kò yẹ ká dì mọ́ púpọ̀ gẹ́tẹ̀ àwa wá nígbàgbọ́ nínú yín àwa rò pé ẹ̀yin ò dì mọ́ a rò pé ẹ̀yin ò le àti wá wò pé bẹ́ẹ̀ ṣe mọ̀ yẹn o pé ẹ̀yin lẹ máa sọ pé kò yẹ ká fẹ́yàwó oníyàwó pé ẹ̀yin ò ní fẹ́yàwó oníyàwó ọlọ́run ò faramọ́ ká máa parọ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ọlọ́run ní kí á jìnnà sí ṣìnà lárúbáwá ń sá lọ lọ́wọ́ tí mo wà pé ẹ̀yin lẹ kọ́ wa bẹ́ẹ̀ pé ẹ̀yin ló jìnnà sí ṣìnà ọlọ́run ọ̀fẹ́ olè nígbà tẹ́ ń tún fún wa la gbọ́ pé olè ọ̀dà pé àwọn náà jìnnà sí olè jíjà pé ká má múrogún pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni ẹ̀yin gan ẹ̀ ní múrogún pẹ̀lú ọlọ́run ká sì mọ́ sáré ayé ká gbàgbé ọ̀run rọ́bà náà àti iná fídú nìyá pé bá a ṣe ń tọrọ ayé o ká máa tọrọ ọ̀run náà ká má fi ayé wa bọ̀ ọ̀run wa jẹ́ a nígbàgbọ́ pé ẹ nígbàgbọ́ bẹ́ẹ̀ ẹ sì ṣe pẹ̀lú wa gbogbo àwọn kinní ìsà ǹjẹ́ ẹni á mọ̀ mutí àwa ti lọ bí màlúùdìnà bí ìkan rí tá a fáà tó pè wá nígbà tí ó jáde ta tó sọ̀rọ̀ èmi ò gbóòórùn kankan bí èèyàn mu gbogbo ilé ayé ìtàn bá bá ń sọ̀rọ̀ n ò gbóòórùn ọlọ́run ò fún mi lóòórùn gbígbọ́ àwọn ọmọ tá a jọ lọ wọ́n sáré di ọ́ di mú kí ló ṣẹlẹ̀ wọn ni àfa àtọ́ wá kí wa ó ti yóò fa ó yó kìí ṣe ọdún ìmọ̀ọ́sọ o kìí ṣe ọdún tó súnmọ́ yìí o mò ń sọ̀rọ̀ bíi 20 years ago ó ti yó ọ̀gá eléyìí ti yó tọ̀ níbo oníká páàkì sí oníká páàkì ìsàlẹ̀ bẹ́ẹ̀ o ìsàlẹ̀ tí wọ́n náà ká sí fún wa náà lágbàdo dìkejì tá a fi lọ lé wa àwọn ọmọ pé irú àwọn èèyàn báyìí ni iṣẹ́ yìí ò mọ̀ páwọn àáfàá tán mutí wọ́n sì sọpọ́ tí ọ̀dà wọ́n ń fọtí ló ṣẹ́ bí èèyàn bá kírun lẹ́yìn ẹlòmíì báyìí tá a bá fẹ́ kírun wọ́n léèyàn ọ̀dà níyàn pé òun fẹ́ kírun láwòkọ́ṣe ìmáàmù ni ìta àtúlẹ́yìn rẹ̀ ti yó náà àfáà ní sọ fún wa pé ká lélé ayé àfáà ní sọ fún wa pé ká sáré ibo lẹni a sáré lọ tí ẹ fẹ́ sáré wọ sáré ni àfáà ní sọ fún wa ká sáré ẹsẹ náà sọ fún wa ká sáré bó la sáré lọ sì sọ fún wa ká fi gbogbo nǹkan lẹ̀ fọlọ́run ẹni tó ní a sáré gan ti sáré abẹ́ni tó léèyàn sáré gan ò ti sáré ogun ò ti fò bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ wá sí àfáà tó níyàwó méjì àtàfáà tó níyàwó kan níbi tó ti ń túmọ̀ sí náà sùlásà wàrúbá ọ̀tọ̀ọ̀tọ̀ ní tó kù tí kálukú ọmọ tú fún wa opinion yìí ti ń wọnú tẹ̀ǹtú ẹ ti rí náíráyé èyí lẹ súnmọ́ àwọn olóṣèlú yìí àmọ́ tẹ̀ ń bá wọn sọ ayé bàjẹ́ tán tó bá ti kanlẹ̀ àgbọ̀n kankan mọ́ èyí lẹ ṣiṣẹ́ fọ́pọ̀lọpọ̀ èèyàn tí ń bàlú jẹ́ advice wo lẹ ń fún wọn ẹ wá ń bọ́ sórí afẹ́fẹ́ báyìí ẹ wá ń sọ̀rọ̀ èmi ò lẹ́ẹ̀sì sọ̀rọ̀ o gbogbo yín kọ́ ni mò ń bá wí o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bá àfáà jẹ́ ẹ̀yẹ conscience yín wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí ẹ máa wò pé ipa wo lẹ kó níbi táwùjọ dé dúró yìí ṣé ẹ kópa rere ni àbẹ́ ẹ kópa burúkú ṣé ẹ wà nínú àwọn tó mú wa dépò yìí ni àbẹ́ ẹ wà nínú àwọn tó sáré kí ìṣẹ̀lẹ̀ láabi tí ń ṣẹlẹ̀ kó má máa ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ bìrà yín ná ẹ bá ti wá bìrà yín tán ẹ wá wò pé bó ni aburú yóò ṣe ní máa ṣẹlẹ̀ tí ò ní máa tẹ̀síwájú. Number 1 òun ni pé iṣẹ́ kí ni iṣẹ́ yín sà wọ́n ń kéwú ní Saudi wọ́n ń kéwú káàkiri àgbáyé iṣẹ́ kí ni iṣẹ́ yín gan-an iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà mo rò pé iṣẹ́ tíṣà gangan ni àfáà tí ò nílé kéwú tí ọlọ́mọ tí ń kọ́ ń kéwú tí ó bá jẹ́ pé iṣẹ́ tíṣà níṣẹ́ yín èló ni wọ́n ń san fún àwọn ọmọ ilé kéwú ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ń kọ́ ń kéwú wọn ò ní sanwó ọjọ́ wòlímọ̀ lẹ́ẹ̀dùn ó dì ó dijọ́ wòlímọ̀ nítorí ọjọ́ wòlímọ̀ ilé máa jẹ́ káàfà òkun kọ́ jẹ́ onísùúrù yóò máa kọ́ ọmọ lọ nímúra di pé ọlọ́run ó san lẹ́san yóò wá máa ṣe sùúrù dijọ́ tọmọ bá mọ kéwú ọjọ́ wòlímọ̀ ni wọ́n wà ní wọn mú owó gbá owó àwo tá à ń sọ yìí náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lọ́jọ́ pàáfà ní ṣe wòlímọ̀ fún iṣẹ́ àkọ́kọ́ nìyẹn tó bá jẹ́ pé a gbà pé iṣẹ́ àkọ́kọ́ nù gbogbo àwọn àfáà ńláńláńláńláńlá tẹ́ ẹ máa dáko tẹ́ ẹ máa ti orúkọ wọn síwájú
tó yẹ pé bẹ́ẹ̀ so mọ́ wọn bí ẹ̀ so mọ́ wọn bí èwo ni ọkọ máa ń kéwú nínú wọn? Èwo ni ọkọ máa ń kéwú? Èwo ló jẹ́ pé iṣẹ́ ká máa ṣiṣẹ́ fáwọn ẹni bí iṣẹ́ ká máa ṣiṣẹ́ fún mo fẹ́ dájọ́ lẹ̀ o àrí nǹkan mọ́lẹ̀ kérò pọ̀. Èwo ló jẹ́ pé iṣẹ́ tí ẹ fi lè ròyìn ẹ̀ nìyẹn tí ọkọ máa ń kéwú nínú gbogbo wọn. Ìyẹn ló ń sọ fún wa pé iṣẹ́ àkọ́kọ́ iṣẹ́ àfáà gangan ó ní kó jẹ́ ẹni tí ọkọ ọmọ ní kéwú. Àmọ́ àwọn àfáà ńláńlá kódà tí wọ́n jẹ́ ìmáàmù tán tún ṣe wáàsí kiri gbogbo àgbáyé lónìí nílẹ̀ Yorùbá yìí náà ni o, kódà tí ó jìnnà síbi tíṣẹ̀lẹ̀ tó yẹ pé wọ́n tún kọ́ ọmọ kéwú dì sí. Àmọ́ àwọn àfáà tó yẹ pé the same state ni pẹ̀lú bí tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n sì lè ṣe wáàsí throughout 30 days láì tó sì jẹ́ pé wọ́n sì tún kọ́ ọmọ kéwú dì sí. Number 1 wà ní pé àwa tá à ń kọ́ ọmọ kéwú kí là ń kọ́ wọn o? Àwa tá à kọ́ ọmọ kéwú kí là ń ṣe? Bẹ́ẹ̀ ni àfáà tó dúró tán tí yan náfìlà lóru àsìkò gba náfìlà lóru sẹ́rẹ́ lòmíì kí ló dé tó ń dáhùn gbà wọ́n pé ọ̀la àfa? Ṣé òfin Nàìjíríà sọ́tako babaláwo ni? Òfin Nàìjíríà sọ́tako oníṣègùn ni? Jẹ́ babaláwo náà, jẹ́ oníṣègùn, jẹ́ tó bá fẹ́ jẹ́. Àbí ta ló sọ fún ọ pé gbogbo oníṣègùn pààtì èèyàn náà ń lò? Ta ló sọ fún ọ pé gbogbo babaláwo pààtì èèyàn ni wọ́n ń lò? Tí ẹ̀ gan wá burú gan ju tó oníṣègùn lọ, ó burú ju tó babaláwo lọ. Torí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń jáde yìí wọ́n ń jáde lójú ayé ni o, wọ́n mọ̀rìn àjò tí wọ́n rìn lẹ́yìn o lórí àwọn ọmọ tá à ń sọ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń jáde lójú ayé tí ń jáde tẹ́ ń rí tí ń sọ̀rọ̀ pé tí ń sọ̀rọ̀ oríṣiríṣi mi dákọ̀ ẹnìkankan o, kódà bí mo ṣe ń sọ yìí mi mẹ́ni kankan nínú wọn, gbogbo àwọn tó jáde pátápátá kò sí èyí tí mo bá ṣe láàbì kankan lọ́wọ́ rẹ̀. Ṣùgbọ́n mò ń sọ fún wọn kán yẹ conscience wọn wò. Nínú àwọn tó sì ń jáde yìí àwọn tí ó jẹ́ pé àwọn náà ń ṣe irú tá à ń sọ ìwà bẹ́ẹ̀. Ṣùgbọ́n bọ́rọ̀ yìí ti wá bójú kẹ̀kẹ́ yìí tí wọ́n bá jáde ayé òní kí ló dé tí wọ́n jáde ni wọ́n fi jáde. Islam yìí ṣẹ̀sìn àbùkù, Islam yìí ṣẹ̀sìn yẹ̀yẹ́, Islam yìí ṣẹ̀sìn tí wọ́n fi wọ́lẹ̀. Ẹ̀sìn Ọlọ́run ni, kò ṣẹ̀sìn téèyàn tiẹ̀ lè fi wọ́lẹ̀. Ọlọ́run nìkan ló lágbára lórí ẹ̀sìn. Nígbà èèyàn bá dọ́dọ̀ rẹ̀ ó ní ọ̀yọ́ ilé ìsọ̀nù ìní ọ̀yọ́ ilé síbí ó ní àjọkẹ́ ayé lòun àṣàkẹ́ ọ̀run. Sáà tí ń kírun torí kálẹ̀ lówó ní báyìí? Sáà tí ń sàfà torí kálẹ̀ kọ́ mansion? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Bẹ́ẹ̀ sì ń jáde ẹ máa yẹ̀rí ọkàn yín wò. Tí n bá ní sọ ìrírí mi nípa irú nǹkan báyìí òun ló jẹ́ rẹ́rìn gbà mú dé. Ẹ̀hàn pé mo ní àfáà ni mo kọ́kọ́ mú ó sì kù tí mo fẹ́ sọ ṣùgbọ́n ẹ jẹ́ n fi tàwọn àfáà lè bá ẹ má bínú o. Gbogbo yín kọ́ ni ó dùn mọ́ o, inú òbí ẹlòmíì yóò rò pé òun ni mo bá wí, ìwọ kọ́ o. Níta ní kémi ọsọ mo sọ ìdí èèyàn kankan lẹ́mi o, ìdí èèyàn kankan lẹ́mi. Ṣùgbọ́n mo mọ̀ pé ní tí mo sọ yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run tó bá wí bẹ̀. Tó bá jẹ́ pé Ọlọ́run ó dàbí ẹ̀dá ni tó lè ní òun ó sì ṣèdájọ́ gbogbo àwọn tí ń lo páàtì èèyàn tí wọ́n fi bóyá wọ́n fi sọsẹ́ fún tí ìwẹ̀ ni àbí wọ́n fi ṣẹ́bu fún tí ìfọ́ nǹkan mu, òun ó sì tásìrí gbogbo wọn síta jọ. Ẹ̀rí ẹlòmíì tẹ́ ń kó bẹ́rẹ́ fún wàláhì èèyàn ọ̀họ̀ dànù ni. Bẹ́ẹ̀ ni mo sọ. Tó bá ní kí gbogbo ẹni tó ti lo ìka èèyàn kíka ó yọ jáde lójú wọn, ẹni ó bá ti lo orí èèyàn rí kórí ẹ̀ ó di méjì, ẹni ó bá lo apá èèyàn rí kápá àwọn ó yọ jáde, kẹ́ ẹ wá tún mọ́ kọ́lọ́run tún wá mọ́ fi tẹ́ńtólò gangan hàn, kọ́ mọ́ fi tẹ́ńtólò gangan hàn. Ẹ̀rù ọ̀bẹ lòmíì tó rò pé bàbá àwọn wà nù sàárè, tó rò pé ìyá àwọn wà nù sàárè, nígbà ọba rí pé ẹni tó súnmọ́ pẹ́kípẹ́kí òun ló ti lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn. Nígbà ọba rí pé ẹni tó ń lọ bá ló lo páàtì ìyá àwọn ló lo páàtì bàbá àwọn. Báwa fà sọ fún wa, àwọn náà sọ fún wa náà, wọ́n ní ta ni ó kí n lọ jẹ́
ọmọ bí wọ́n ṣe ń wẹ̀kú àfáà náà lọ bá kọ́bọ̀ wẹ̀kú rẹ ní ọmọ òwò bàbá rẹ ní òwò ìyá rẹ nínú ẹ tó súnmọ́ jù tó yẹ kó wẹ̀kú wọn lọ́mọ ló yẹ kó wẹ̀kú kí ọkọ wẹ̀kú ìyàwó rẹ̀ tó bá jẹ́ pọ́lọ́ ní kó rí bẹ́ẹ̀ kí ìyàwó wẹ̀kú ọkọ kọ́ mọ́ wẹ̀kú àwọn òbí torí pé yóò lè pàṣírí wọn mọ́ àìmọye àwọn tẹ́ ẹ̀ lọ bá pé bá wẹ̀kú bá a sí lè bá a ṣe ẹmọ tó ti ṣẹlẹ̀ ẹmọ tó ti ṣe ara sí àwọn àfáà náà ni ẹ lè ṣe léyìn náà fún wa kódà kẹ́ ẹ máa cháàjì wa kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́ ẹ máa cháàjì wa ká máa sanwó fún yín kò sí tó burú bẹ́ẹ̀ abẹ́ wa ti pọ̀ jù náà tí àwọn èpò fi wá wọnú àlìkámọ̀ tó báyìí tí wọ́n fẹ́ bà wọ́n tó dáa jẹ́ pátápátá àwọn àfáà gidi ń bẹ lórílẹ̀ fa àwọn tẹ́bi ò ní pa débi ìjẹkújẹ àwọn tí òtútù ò ní mú débi ìwọ̀kuwọ̀ aṣọ àwọn tí wọn ò ní ranjú máa fẹ́ ayé débi pé wọ́n bà ọ̀run wọn jẹ́ wọ́n ń bẹ lórí ilẹ̀ ṣùgbọ́n á ti wá ṣe báyìí ọkọ̀ tó pajá àjàlá ó ti pọ́ ọkọ̀ àjàlá mọ́lá wọn lọ́kọ̀ wò lájá pàǹtà bẹ̀rù ọlọ́kọ̀ àjàlá ni báwọn àfáà náà bá sì wọ́n bá ń bára wọn sòdodo ọ̀rọ̀ láàrin ara wọn ẹ̀já jìnnà sílé ẹ̀já jìnnà sí tọ̀hún ẹ̀já jìnnà sílé yóò dìjà ni ọ̀rọ̀ burúkú ni dáàbò social media wọ́n gbẹ̀gbẹ̀ social media láti mọ yàkàyàkà ara wa táwọn sọ̀rọ̀ burúkú síra wa ẹ káàbọ̀ ọ̀rọ̀ àwọn afáànù Abdulrahman àwọn kan ní àáfà Abdulrahman ṣé ẹ máa dúró ẹ jẹ́ kọ́kọ́ mú Afsọ kí n tó mú Abdulrahman ṣé ẹ máa dúró Afsọ tó tún kú lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé ẹ máa dúró Afsọ tó ń kú lọ́wọ́lọ́wọ́ báyìí ní obìnrin ẹjọ́ ní ọkùnrin ẹ̀yin náà ẹjọ́ torí Ọlọ́run ìjà máa ṣọ́ra wa o ṣe rí ojú tá à ń wò yìí àti inú ó jìnnà síra wọn o ó jìnnà gan ẹ̀dá dẹ̀ burú ẹ̀dá le gbogbo ibi tá a bá ń lọ ẹjẹ́ á máa sọ bí a bá ń lọ ẹ má jà á máa rìnrìn àánú má dárò ẹ̀dẹ̀jà á ṣọ́ra fọ́rẹ̀ orí social media Facebook ní TikTok ní Instagram ní gbogbo ẹ̀ X ní gbogbo tí ń jọ̀rẹ̀ orí social media ẹ̀dẹ̀jà á ṣọ́ra fún ẹ̀dákun àní ẹ má ṣọ̀rẹ́ wọ́n ti tan ọ̀pọ̀lọpọ̀ èèyàn pa látara ibi tá a wà yìí àwọn àìmọye àwọn èèyàn níṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Afsọ ló ń ṣẹlẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí jẹ́ kí ti Afsọ hàn ní pé a kì í pẹ́ délé a máa wálé àìmọye àwọn tí a ti ṣe à ń wá fún tó jẹ́ pé wọ́n sì ti lọ tá a lè rí mọ́ tá a kàn máa wá wọn náà ni látara rúrin báyìí ni o àwọn èèyàn báyìí pọ̀ lókè pẹ́ o àwọn èèyàn báyìí pọ̀ gan o wọ́n bẹ gan o yorùbá àwọn Afsọ now Abdulrahman ọ̀rọ̀ ti wà ní ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde láti sọ̀rọ̀ lẹ́nu they are trying to be careful but mo wá fẹ́ educate wọn ni màá fi kó yòókù mọ́ra àwọn ìtókù tí mo fẹ́ sọ ọ̀rọ̀ tó bá wà ní ẹjọ́ a lè sọ ń pa ẹ̀ bá a sì sọ ń pa ẹ̀ ni ó yàtọ̀ sí tá à ń sọ kó tó délé ẹjọ́ tọ́rọ̀ bá ti wà ní ẹjọ́ a gbọ́dọ̀ mú ìdájọ́ wá mọ́ nítorí pé a ti kó sọ́dọ̀ ẹni tí ó dájọ́ ṣùgbọ́n a ní àǹfààní torí pé ìkànnì àwọn àfáà wọ́n ń try láti report tó ṣẹlẹ̀ ní ẹjọ́ wọ́n wá débì kan wọ́n wá dákẹ́ mo rò pé nìkan sí wọn lẹ́pẹ́ kí wọ́n má sọ pé Abdulrahman wọ́n wá sọ kankan wà náwó olóhùn fẹ́ sọ̀rọ̀ wọ́n wá ẹnìkan wá yan ọlẹ́kan lọ́kàn má sọ no exceptional cases òun ni adájọ́ máa ń sọ pé
ìta sunday ẹjọ́ yóò gbọ́dọ̀ jáde ta o adájọ́ dẹ̀ máa make categorically ni ó máa sọ tí adájọ́ wà lè sọ orú nǹkan bẹ́ẹ̀ yẹn nírú mátà yìí àyàfi tó bá jẹ́ pé ọ̀rọ̀ yẹn ó máa hurt investigations tí wọ́n ń ṣe lọ́wọ́ ó máa affect ẹnu tádájọ́ bá fi sọ bẹ́ẹ̀ yẹn a jẹ́ pé tọ́rọ̀ yẹn bá jáde bóyá èèyàn kan wà tí wọ́n ń trace náà sì láti mú bóyá ó sọ orúkọ èèyàn kan tí wọ́n fẹ́ kó jáde síta tí àwọn ọlọ́pàá ó fi débẹ̀ tàbí ẹgbẹ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ni adájọ́ lè sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn but this particular matter adájọ́ ò sọ categorically pé ẹ gbọ́dọ̀ sọ ń pa ọ̀rọ̀ ìmọ̀ o tó bá là gbọ́dọ̀ sọ ń pa ìmọ̀ àní sọmọ but adájọ́ bá sọ bẹ́ẹ̀ we have the right to report the court to the world. How do we report the court? Bá ṣe máa report ni ilé ẹjọ́ tó ń gbọ́ ẹjọ́ lágbájá àti lágbájá ó wáyé lónìí nílé ẹjọ́ báyìí lábẹ́ onídàájọ́ báyìí nígbà tí lágbájá dé báyìí òun àtàwọn báyìí agbẹjọ́rò báyìí ló ṣojú fún un agbẹjọ́rò báyìí ló dúró fún àwọn ẹni báyìí náà ìyẹn quote both sides at the end of the day a lè mẹ́nubà díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tó sọ àní wọnú ẹ̀ tán a wá gbọ́dọ̀ padà lọ síbi tádájọ́ bá sọ a gbọ́dọ̀ quote adájọ́ a dẹ̀ gbọ́dọ̀ quote ọjọ́ tí wọ́n á tún gbé ìdájọ́ yẹn padà ọjọ́ tí wọ́n sún ẹjọ́ yẹn sí a gbọ́dọ̀ quote ẹ̀ so bá ṣe lè report court nìyẹn so ìdí nìyẹn tó yẹ pé tá a bá ti ń lọ nísìnyí tí mo ṣe mú eléyìí wá ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ló ń kú tó bá ti délé ẹjọ́ ìjìjàgbara wa kì í ṣeé ṣe mọ́ ṣùgbọ́n nítorí pé ẹ̀kọ́ nípa ìgbóhùnsáfẹ́fẹ́ ni a kọ́ iṣẹ́ tí àwa dẹ̀ mọ̀ tí Ọlọ́run fẹsẹ̀ wa lé nìyẹn kì í fún wa ní àǹfààní láti gbà fún ẹnikẹ́ni láti tẹ ẹjọ́ tí a bá ti gbá mú rì tó bá délé ẹjọ́ ẹ̀yin náà dẹ̀ rí i pé tẹ bá fura ó máa ń fún wa ní àwọn àṣeyọrí lóríṣiríṣi pé ẹjọ́ dé ilé ẹjọ́ àsìkò yẹn ní gbogbo àwọn mídíà wọ́n máa relax both print and broadcast and the new media they will relax wọ́n á ní ó ti délé ẹjọ́ ok nígbà tó délé ẹjọ́ tẹ́ ẹ̀ fún aráàlú ní update mọ́ nípa rẹ̀ báwo ni ilé ẹjọ́ ò ṣe ní ṣe tó wù ṣé ẹ mọ̀ wípé iṣẹ́ tá à ń ṣe lórí social media gan ó máa ń ní effect lórí ẹjọ́ effect tó máa ń ní ni pé àwọn adájọ́ directly or indirectly àwọn náà lè need àwọn nǹkan kan látara nǹkan tó bá jẹ́ background information stand give lórí ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ yẹn but a gbọ́dọ̀ preempt adájọ́ àbí ká sọ ní tádájọ́ bá give standing order wípé ká má sọ a gbọ́dọ̀ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn nítorí pé òfin tó gbé kalẹ̀ ṣùgbọ́n òfin yẹn sọ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá tó bá yẹ pé ká má sọ̀rọ̀ nípa ìmọ̀ rárá ni a jẹ́ pé ká má gbà pé ẹjọ́ tó bá ti délé ẹjọ́ ó ti wó nìyẹn. We are the fourth realm of the estate. We have the power under the Constitution of Federal Republic of Nigeria to report the cases in the court, to report whatever cases that is going on in the court, be it celebrated case or uncelebrated case. This particular case, it's a celebrated case. It has to be reported to the society. They need to know update. They need to know what next. Ìgbà táwọn yẹn ń report lẹ́ẹ̀kan gan tí mo gbọ́ ẹ kúṣẹ́ takuntakun. We cannot come to Ilorin now, but next adjournment we might be there. Next adjournment yẹn, it was not mentioned nínú report wọn pé ọjọ́ báyìí ni o. Meanwhile, the case wọ́n kàn lọ gbé lọ sí magistrate court ni. The magistrate court does not have power over this particular case. They will take the case out of magistrate court because it is a murder case. Tá bá gbé murder case lọ sí magistrate court, adájọ́ magistrate court ò láṣẹ láti ó kọjá jurisdiction láti sọ pé
ẹ tú ẹni ilẹ̀ àbí ẹ má tú sílẹ̀. So any criminal case tí wọ́n bá ti gbé lọ síwájú magistrate court, there is no doubt about it, that particular suspect is going to prison that day. Nítorí pé wọ́n á ní kàn lọ tọ́jú ẹ̀ pamọ́ ni. They are waiting for government, Kwara state government. The whole world, we are waiting for Kwara state government now. DPP, Director of Public Prosecution. Oni DPP under Ministry of Justice. Kí ni wọ́n máa gbé jáde? Wọ́n á gbé advice jáde. Inú advice yẹn ni ó ti jáde bóyá Abdulrahman lẹ́jọ́ jẹ́ àbí ò lẹ́jọ́ jẹ́. Irú ibẹ̀ yẹn ni àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń lọ kọ́nà ẹjọ́ tó fi máa ń dàrú gbà míì tá a sọ pé ọlọ́pàá dẹjọ́ nù, ọlọ́pàá dá kéèsì rú o, adájọ́ ò dájọ́ dáadáa o. Adájọ́ yẹ bó ṣe wulẹ̀ kó ní interest tó nínú mátà yẹn. Nǹkan tó bá jáde ní DPP, Director of Public Prosecution, òun ló máa lọ sí High Court. N tó máa jáde níbẹ̀ tó bá sọ pé ó lẹ́jọ́ jẹ́ o, kò ní padà kíní yẹn ò ní lọ sí Magistrate Court mọ́, it's going direct to High Court. High Court yẹn náà ti máa ṣẹjọ́ lọ nítorí pé criminal matter ni. So tó bá jẹ́ pé wọ́n sọ pé kò lẹ́jọ́ jẹ́ o, tí wọ́n bá ti gbé kíní yẹn wọ́n á gbé padà sí Magistrate Court. Next court tó bá wá báyìí tí wọ́n bá ní ò lẹ́jọ́ jẹ́ wọ́n á kàn dànù ni. Number 1 yẹn. Number 2, tí wọ́n bá tún wá ló lẹ́jọ́ jẹ́ tí wọ́n wá change ẹjọ́ yẹn bóyá from criminal tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́. Mi fẹ́ go deep into that. Tí wọ́n sọ di lesser charges tí ò ṣe criminal mọ́, wọ́n á wá gbé padà sọ lọ sí Magistrate Court yẹn. Magistrate Court wá lè máa ṣe lọ. Bọ́ ẹjọ́ apààyàn, ẹjọ́ ó pààyàn ni bí irú eléyìí, that is murder, which is different from manslaughter, as you know. Ẹni tí wọ́n fi manslaughter gbé ó pààyàn ni, ẹni tí wọ́n fi murder gbé pààyàn náà ni, ṣùgbọ́n ó yàtọ̀ síra wọn. I don't want to go deep into that. So tí advice la máa ń pè náà máa ń pè tó bá ti wá jáde ní DPP, Department of Director of Public Prosecution under Ministry of Justice ló máa ń wà ní gbogbo state. Ni mo tẹ́ bá rántí mo sọ̀rọ̀ kan fún yín, mo ní justice tá a sọ yìí ó depend lórí state kọ̀ọ̀kan. Ṣé wá rí ẹni tí criminal kì í jẹ́wọ́ o, go and note that today. Criminal kì í jẹ́wọ́ o, criminal kò kì í jẹ́wọ́ o. Ó dìgbà tó bá bọ́ sọ́wọ́ ẹni tó dáa mọ̀ pé criminal ni, ẹni ẹ lè má rí rí, wọ́n lè má pàdé rí, but àwọn tó ń ṣe irú iṣẹ́ yẹn, àwọn ọlọ́pàá àti Ọlọ́run ní káwa náà bóyá torí láì tá a tọ̀ àwa náà máa ń Ọlọ́run ṣàánú àwa náà díẹ̀, but pé criminal will come out for you bóyá ẹ̀nà ni ẹ̀fọ́ gidi lórí ẹ̀sìn kìíní kan ni. No, criminal kì í jẹ́wọ́ o. Do you know why? A criminal will protect kí ni a máa ń pè wọ́n náà, accomplice àbí nǹkan. Criminal will protect some of his accomplice tó mọ̀ pé wọ́n ní owó. Tó bá jẹ́ pé ó ta orí yẹn fún èèyàn kan tó dẹ̀ mọ̀ pé tó ń ta orí yẹn fún ó lówó gan, ó lè gbà ó ńlẹ̀, ẹni ọ̀rọ̀ àmọ́ gbóúnjẹ fún prison o. Ní mẹ́ni yẹn yóò léèyàn kan tí ó máa rán sí tí ó lọ́ mọ́ gbóúnjẹ fún. Wow. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán. Ẹ jẹ́ kí ìjọba ó tú mi lẹ̀ tán kí n analyse nǹkan pè ní prison àtàwọn nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ gbúrò gbọ́. Ẹ yẹ ṣáà ẹ subscribe sórí YouTube mi, Oríyọmí Hamzat Rescue Mission. Oríyọmí Hamzat Rescue Mission, torí Rescue Mission ni mo fẹ́ fi ṣe. Ẹ subscribe sórí YouTube yẹn. Ẹ jẹ́ wọ́n tú mi lẹ̀ tán. Ẹ gbúrò gbọ́. Criminal ò ní jẹ́wọ́ ẹni tó bá jẹ́ gbòógì, bóyá èèyàn ńlá kan ni, bóyá olówó kan ni, bẹ́ẹ̀ bá palẹ̀ pa tọrọ mọ̀ pé ní ọyọ̀ ń jáde nínú problem yẹn. So I don't blame police. Àwọn kan blame ọlọ́pàá pé wọ́n sáré rọ́ṣẹ̀ lọ ilé ẹjọ́, but it does not stop the investigation. Wọ́n tún máa ń mo ti gbàgbé orúkọ tó máa ń pè é,
wọ́n máa ń fi charges kúnra wọn tẹ́jọ́ bá ń lọ lọ́wọ́ wọ́n tún lè hard èèyàn mọ́ wọ́n tún lè má àwọn yòókù ẹni tí wọ́n bá mú náà kó affect ẹjọ́ yẹn wọ́n á tún kó wọn pọ̀ náà ni. So then ariwo pọ̀ jù lórí mátà ìjú kí wọ́n má tètè rọ́ọ̀ṣẹ̀ lọ. So gbogbo tẹ́ ẹ̀rọ yẹn mi náà rò bẹ́ẹ̀ má jà á sọ ẹ̀dẹ̀ má jà á sọ̀rọ̀ lọ́bẹ̀ ṣẹ́ẹ̀tìgẹ́tẹ̀ èèyàn máa ń dẹ tàkúté yẹn ni ẹjẹ́ á dẹ tàkúté yẹn ẹjẹ́ á dẹ díẹ̀ tó bá jẹ mọ́ bẹ́ẹ̀ á padà sọ fine wọ́n ti sáré rọ́ọ̀ṣẹ̀ wọ́n ti gbé lọ lẹ́jọ́ àwa yìí ti mú yàn rí kìí ṣe mùsùlùmí tó bá ń ṣe mùsùlùmí ó ń ṣe lábẹ́nu ni tó bá ń ṣe kìrìsìtẹ́nì ó ń ṣe lábẹ́nu ni a ti mú un tá a sì gba báàtì yẹn mọ́ lọ́wọ́ tá a sì lọ wú ẹ̀yìnkùlé rẹ̀ tá a tún wú àwọn nǹkan abátẹlẹwọ́ abórí èèyàn á kó gbogbo ẹ̀ a dẹ̀ mọ ibi tá a gbé lọ́ngbà yẹn nígbà tí ó padà jáde àwọn tó pàdé ẹ̀ náà wọ́n sàní kó wọn mọ́ rìn síbi tó rí Yọmí ó ti rí òun ló ṣe kú òun bàdàn nígbà yẹn wọ́n ní waste product ni waste product ni pààtì ara èèyàn ìní gbàgbé ọ̀rọ̀ láìláì ìmọ̀ sọ̀rọ̀ tó dùn mí a ṣe wàhálà gan ká tó rí mú a ṣe wàhálà gan wòlé létà nígbà tá a rí pa parí iṣẹ́ tán àti ambush àti capture àwa communicate àmọ̀tẹ́kùn try wọ́n cooperate with us bá a ṣe gbé nìyẹn at the end of the day àmọ̀tẹ́kùn kọ́ ló ṣe kéṣe àmọ̀tẹ́kùn kọ́ ló sọ pé waste product ni o àwọn kan ṣàṣọ pé waste product ni. Now ọ̀rọ̀ àwọn ọlọ́pàá nìyẹn àti ilé ẹjọ́ ìdí tí mo fi sọ àwọn eléyìí mo fẹ́ sọ ibi tẹ́ kíyèsí ni o àwa tá a jẹ́ àfà tá a fẹ́ wẹ ìjà àfà wa mọ́ tá a fẹ́ kó ọkùnrin òkú èrìgì yóò bì láà orí social media ẹ̀kọ́ ní ibi tẹ́ wà o bẹ́ẹ̀ ni DPP Ministry of Justice Kwara State advice yẹn ni kó tètè jáde tá advice bá ti jáde yóò lọ sí high court wọ́n fáìlì mátà ẹ̀ síbẹ̀ a mọ̀ ṣe mátà lọ ṣe rí kóòtù tí wọ́n gbé lọ yìí wọ́n ti gbé lọ kóòtù torí murder case ni ó wà ní kóòtù lóòótọ́ wọ́n ti lọ já síbẹ̀ yẹn lóòótọ́ ṣùgbọ́n ẹjọ́ ò ti bẹ̀rẹ̀ àwọn tá a tún pọ̀ṣù mátà ẹni tó bá fẹ́ pọ̀ṣù mátà kò ń rojú o kò ní rojú owó kò ní rojú àkókò yóò dẹ̀ ready láti fi gbogbo nǹkan rẹ̀ láti make sure pé n tó ń pọ̀ṣù yẹn ń pọ̀ṣù ẹ̀ our eye must be on the ball whatever happens they will discourage us they will insult us they will try to buy us please ẹ má jà dáhùn ẹ já máa wo ibi tá à ń lọ nítorí pé ẹjọ́ máa ń pẹ́ o ẹjọ́ máa ń pẹ́ gan-an yóò kàn pẹ́ for nothing yóò bá súyàn pé ajá tún wá nǹkan míì ṣe no bẹ́ẹ̀ bá ṣe ń wá nǹkan tuntun ṣe ká máa pọ̀ sí tó wà nílẹ̀ náà bá a ṣe máa ń ṣẹjọ́ nìyẹn so mi ò blame ọlọ́pàá ṣiṣẹ́ wọn dáadáa ṣe báwọn náà wọ́n ṣàjàrí gbogbo kínní kò sáàṣe sìfìlíà náà ló padà gbogbo ẹ̀ jáde ọlọ́pàá ni lè kò sí perfection nínú ìjọmọnìyàn kọ́lọ̀ tún wa ṣe ẹ kàn wo ẹja máa follow wọn báwa ṣe ń follow wọn ìná à ń ràn wọn lọ́wọ́ náà ni bá a ṣe ń follow wọn back to back à ń ràn wọn lọ́wọ́ náà ni bóyá pressure ti pọ̀ lórí àwọn ọlọ́pàá yìí pressure ti pọ̀ lórí wọn kọ́ọ̀lù yẹ́ra díẹ̀ nìkan ní máa jẹ́ kí ọlọ́pàá tètè ti matter sí court tí pressure bá ti pọ̀ lórí wọn tẹ́lẹ̀ ìpè bíi nìkan tí wọ́n rán wọn létí oore táwọn ṣe fún wọn rí tí wọ́n ń fi oríṣiríṣi nǹkan wọ́n máa ń tì sí court so àmọ́ ìpè táwọn ọlọ́pàá ti gbà bóyá fún Abdulrahman ni àbí against Abdulrahman we don't know ntẹ́mi sámọ̀ ni pé ọlọ́pàá ó ti gba ìpè ọlọ́pàá ò dẹ̀ fẹ́ ẹ̀wọ̀n tí kéèyàn máa play ball kí ball máa dùn kẹ́nìkan gègé kí wọ́n á pass ẹnìkan kọ́ wá wò pé kò nítorí mi bàjẹ́ mọ́ kó bá mi ẹ pass sẹ́lómi ọlọ́pàá máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n yà sáré tì ilé ẹjọ́ ẹ máa bá ilé ẹjọ́ fà gbogbo investigation tẹ́ bá ní kọ́lọ́pàá máa ṣe lẹ́yìn tó wà ilé ẹjọ́ wọ́n sì lè ṣe ẹ má rò pé kò ní ṣe investigation náà wọ́n sì lè ṣe ṣẹ́gbọ́ now Ìlọrin Ìbàdàn wọ́n ní Ìbàdàn ni wọ́n ta orí sí àwọn kan wá kígbe Ìbàdàn wọ́n torí sí kí ló fọ́ ní sí yín bẹ́ẹ̀
I won't argue that. Wọ́n ń rà á, wọ́n ń tà á. Ìtì pamílẹ̀rín nìyẹn pé o láti jó lókìkí ọmọ ni ọmọ tí wọ́n pa yìí o. Èèmọ̀ iye àwọn tí wọ́n pa lójúmọ́ ni. Èèmọ̀ iye àwọn tí ń rorí lójúmọ́ ni. Àwọn tí wọ́n ó dojú agbo tẹ́ẹ̀mọ̀ ti àgàdànù sọ́tún sósì.